Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you. Bọ̀dúlá tún ṣe ṣúgà bàbá wọn ẹ má ṣe bínú ẹjọ́ torí ọlọ́run ọba bàbá ṣúgà àti gbogbo àwọn bàbá tó ń bẹ níbi pátápátá ẹ̀yìn là ń fà wá. Málo òyìnbó mímí ni òdù ó ní ẹsẹ̀ bíbu làbùlọ̀ lọ́wọ́ sọ̀rọ̀. Aláwọ̀ ni ọgbọ̀n èmi wọ́n sì lọ. Ó tún sàwí ìfẹ́ ọkàn fún wọ́n sì ṣubú. Èyí ló mú mi pápá mi sọ́lọ́pọ̀. Lérò níṣe àti níwọ̀n mi. Èmi bára ilé wọn ní ìbọn lọ́wọ́. Má ṣe dá gbogbo lọ sí ibùdó òkú. Gbogbo ọba tí mo bá ti pè wọ́n lọ́rùn mi. Wọ́n sọ pé wọ́n ò sọ bẹ́ẹ̀ mi. Lọ́dún táwọn ọ̀tá mi tó rògbò. Bẹ́ẹ̀ sì kọ́ mi sílẹ̀ bí. Ọlọ́kọ̀ọ́lọ́ máa lọ́dún. Àdùgbò ológun lọ́lọ́dọ̀. Gbogbo bá ti ṣe òòrùn lọ́dọ̀. Gbogbo ayé mi tó ti ṣe òòrùn borí mọ́. Lọ́dọ̀ lórí wọ́n kọ́ sáà mi. Ọ̀gá lórí òbí. Alájí láti mú mi ọ̀nàrẹ̀ wájú. Àdùgbò adé, ayé sí lèrè, àbíbí. Ó náwó ẹlẹ́sẹ̀ lọ́dún mi ní ọ̀sẹ̀ tó dúpọ́dúpọ́ àbíbí. Bájú sẹ́nu lè wá yá, sí ìlọ mi. Tí wọ́n tún máa ṣe lọ́sọ̀lọ́sọ̀. Ó ti sára báyìí yìí mọ́. Àwọn ọmọ òdùmọ̀ rẹ̀ tó máa ń gbé balẹ̀ lálẹ́ ìsàmì lọ́ṣẹ́. Òyìnbó ẹlẹ́pọ̀ ni ó. Àṣírí òyìnbó ẹlẹ́pọ̀ ni ó. Bí mo ṣe lóbi, wọ́n ti ṣe ní lágbègbè pàtàkì. Wọ́n ti ibi tó ti ń lọ́nà. Ṣàbíkí bẹ́ẹ̀ máa bàjẹ́ láíláí. Ṣàbíkí bẹ́ẹ̀ máa bàjẹ́ láíláí. Àjọmọ́lẹ́ mo bá rèé. Àgbàdúrà ṣe kí ni bẹ́ẹ̀ bá tó tọ́jú fún mọ́níyàs. Àjùkí adé omúníyàs. Olóore Adéwálé bàbá dáadáa. Ọlọ́run tó ṣe wá láàárín, ó má ṣe wá láàárín. Àrífí adé gbogbo lórí mùsùlùmí tó ń bẹ nílé pátápátá ẹṣin adúgbò ẹgbẹ̀kan fáìlì ọ̀dùnkún omonias. Ẹgbẹ́ mi tọ́jú bí ń tọrọ sínú ńlá. Ẹgbẹ́ mi tọ́jú àjọ fúnra dé àjọ náà mú.
àjẹká ìlú ìfọwọ́ tó sì ń gbà olórí ìlú ọmọdún. Pálọ́pálọ́ òyìnbó onírìn pálọ́ 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 òyìnbó onírìn pálọ́. Ìfìnnirò títì pẹ̀sán gbogbo ọmọ nìyẹn pátápátá ló ti lé gbogbo ni. Alájẹ́ láti ìdí ọlọ́run ọwọ́ tún ọlọ́run wájú. Èlò oṣù pásá ìdí ni ẹja kan ló oṣù kan fún. Bí mo bá ti gbé ìwọ ọlọ́run mi. Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you.